Ẹ̀yin èèyàn mi o, thank you for listening to me. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Ǹjẹ́ wọ́n pé kábíyèsí ò sí nílé láti jọ yìí. Wọ́n ní kábíyèsí lọ sí ìlú òyìnbó lọ ṣe treatment ara ẹ̀. Go strong. Pé nǹkan tó ṣe lọ sọ́hùn ni pé òun ò fẹ́ wàhálà. Káwọn á máa kí òun lọ hospital. That's why tó lọ sọ́hùn. Tó ní kí òun lọ dúró sọ́hùn. Kí òun lọ ṣe treatment. Nǹkan tá a gbọ́ ni pé ara ẹ̀ ti ń wà okay. Kò ní pẹ́ dé. Wọ́n ní kábíyèsí pé àṣé nǹkan bẹ́ẹ̀. Wọ́n lẹ́nìkan wá láti overseas. Àwọn seer láti overseas, láti abroad. Wọ́n náà wá sí ààfin kábíyèsí. Wọ́n wá ẹ̀fọ́ àfimọ́ nítorí ìdí èyí náà ṣe wá pé kí kábíyèsí tó dé pé àwọn ní nǹkan táwọn máa ṣe sí ààfin. Kí kábíyèsí tó máa fi wá, tó máa fi dé. Pé ìdí náà ni pé wọ́n ní àwọn aríran yẹn pé wọ́n rí olórí Mariam. Wọ́n ló lórí Mariam pé nǹkan tó ń plan fún kábíyèsí wọ́n ní kò kéré o. Wọ́n ní ó plan pé òun fẹ́ pa ara ẹ̀ láì ṣe kábíyèsí wa. Bẹ́ẹ̀ ni, ara ẹ̀ ló máa pa. Àfòpiná tó lóun fẹ́ pa fìtílà. Ara ẹ̀ ló máa pa lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa yìí. Torí kábíyèsí wa, ẹni Ọlọ́run ni. Inú kan ló fi ń bá wọn lò. Ṣùgbọ́n wọ́n dẹ̀ ṣe sọ pé wọ́n fẹ́ fi inú méjì, mẹ́ta, mẹ́rin, mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bá kábíyèsí lò. Àfòpiná ni wọ́n. Ara ẹ̀ ló máa pa. Wọ́n ní Mariam pé kì í ṣe kékeré o. Ìyẹn àwọn aríran náà sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní nǹkan tán. Pé àwọn fẹ́ á ṣe kíní yẹn kí kábíyèsí tó lè dé kí kábíyèsí bá máa dé. Kò ní dé bá wọ́n ló gbóǹta òrìṣà ńlá kan ló gbé sí ààfin tó ń bọ̀. Wọ́n ní bó dẹ̀ ṣe gbé sí ilé ẹ̀ tó ń bọ̀. Pé kò sí anybody tó mọ̀ jù ìgbà tó gbé kíní yẹn wá sí ààfin. Wọ́n ní torí ìgbà tó máa gbé dé, wọ́n lóru ló gbé kíní yẹn wá. Pé bó ṣe gbé kíní yẹn dé ilé, ó kàn páàkì mọ́tò ẹ̀ síbi tó máa ń páàkì sí. Pé wọ́n wá nígbà tó di ọ̀gànjọ́ òru ló wá dìde tó lọ fi aṣọ funfun wé òrìṣà yẹn tó fi gbé wọlé. Pé òrìṣà yẹn àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni fóun ni o. Pé wọ́n ní bó ṣe gbogbo bí kábíyèsí ṣe ń manipulate tó ń ṣe lẹ́yìn ààfin. Tí kábíyèsí máa le léèní tó máa sọ pé yes, ògbóǹtarìgì lòun kò sórí nìkan tó lò. Wọ́n ní àṣé kì í ṣe lásán. Ṣé mo pé àwọn èèyàn wa náà máa ń sọ pé kì í ṣe lásán. Torí wọ́n máa sọ pé kábíyèsí yẹn báwo ni kábíyèsí wá ṣe rọ̀ bẹ́ẹ̀ yẹn, báwo ni kábíyèsí wá ṣe kíkiní bẹ́ẹ̀. Kábíyèsí wa ò dẹ́rìn sọ. Kábíyèsí wa ó dúró digbí ni tó bá jẹ́ agbára tó ń jẹ́ t'Ọlọ́run ló gbèrú bó ṣe wà yẹn. Tó bá jẹ́ bẹ́ẹ̀. Irú Mariam yẹn, wọ́n ròyìn, wọ́n ní nǹkan tó ń bọ́nu yàrá ẹ̀ pé ó kéré, pé ó ga jù, pé tó kéré níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ó kéré níwájú Ọlọ́run ẹlẹ́dàá wa, ohun ayé. Ṣé ó kéré tó, ó tóbi tó Jésù débi pé ẹ̀jẹ̀ Jésù, kò tóbi tó ẹ̀jẹ̀ Jésù, kò tiẹ̀ tóbi tó ẹ̀mí mímọ́. Even gan agbára tó sọ pé òun ni. Ṣé ó tó èṣù bàbá ẹ̀? Kò tó èṣù bàbá ẹ̀. Wọ́n ní kò sí alágbára níbi kankan àfi Ọlọ́run Olódùmarè. Bíbélì sọ pé ó ní gbogbo agbára láyé àti lọ́run náà fi fún Jésù Kristi. Pé therefore kò sí ohun ìjà olóró tó lè kó wá lójú tó máa pa wá lára. Torí a ti gba Jésù Kristi lólúwa àti olùgbàlà wa. Pé kò sí alágbára náà. Àwọn olórin máa ń sọ pé kò sí alágbára mọ́ o àfiwọ́. Àtọ́farátì kò mà sí alágbára mọ́ o àfiwọ́.
Jésù Kristi. Kò sálágbára mọ́ o, àfọlọ́run o, ọba tó dá ọ̀run ayé. Kò sálágbára mọ́ o, àfiwọ́. Mary àwọn ní Ọlọ́run lágbára. Torí ẹ̀ ló ṣe, Ọlọ́run kan wò ni. Ọlọ́run wò pé kó yìí tẹ́fẹ̀ẹ́ ara ẹ̀ lọ́rùn. Nígbà tí Ọlọ́run bá máa dé sí i, àfẹ́yíká ìjì tí ò ní rẹ́ni gbà wọ́n. Bẹ́ẹ̀ ni, Olúwa ṣeun. Fún àwọn aríran tán tún wá, wọ́n ní láti oversee o, náà ti wá o. Wọ́n ní àwọn wá gbé òrìṣà Mariam kúrò láàfin. Òrìṣà tó fi manipulate kábíyèsí. Agbára tó sọ pé òun nìyẹn tó ń da kábíyèsí ríboríbo. Wọ́n ní kì í ṣe kábíyèsí wa pé wọ́n ní nǹkan tó fi ń control kábíyèsí ní ààfin yẹn pé àwọn dé, àwọn fẹ́ mú kúrò. Wọ́n ní wọ́n dẹ̀ ní kán gbé kúrò kí kábíyèsí tó dé, pé àwọn fẹ́ gbé kiní yẹn kúrò kí kábíyèsí tó padà sáàfin. Torí tí wọ́n bá gbé kúrò, tí kábíyèsí bá tún dé, ó tún máa come back to another sense ti Mariam kì í ṣe ti Ọlọ́run. Torí Ọlọ́run ju gbogbo, ó ju agbára òkùnkùn lọ. Bẹ́ẹ̀ ni, not to talk of Mariam. Ẹ̀yin èèyàn wa, ó lágbára o, ó lágbára. Bí èmi lánàá lọ́rùn bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ, ìyẹn Mariam. Bẹ̀tẹ̀ Ọlọ́run, ìwé ààyè tá à ń sọ, ààyè fi ń kìlọ̀ fún. Tó bá dẹ̀ lóhùn ò gbọ́. Nígbà tí Ọlọ́run bá máa dé sí i, kò sẹ́ni tó máa sọ fún un. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní torí ẹ̀ làwọn sí àyẹn ṣe dé pé àwọn fẹ́ wá gbé òrìṣà yẹn kú, k'Ọlọ́run kú fún wọn ṣe o. Ó jẹ́ kán lè gbé kúrò torí eléyìí lágbára o. Tí kábíyèsí bá máa dé, kí Ọlọ́run kó bá mí sí kábíyèsí. Wọ́n ròyìn kó transform better more than before. Kí Ọlọ́run kó jẹ́ kí ìyanu yẹn kó ṣẹlẹ̀. Kí kábíyèsí tó lè get ara rẹ̀. Because àwọn olórí yẹn, ibi ìta gbọ́ la rí. Tí Ashley ń ṣe ńkọ́, ṣó dẹrùn. Ìtàn ní ìyá àgbà ààfin yẹn. Ìtàn ní ìyẹn náà ń ṣe ńkọ́. Ìyẹn olórí Rónkẹ́. Wọ́n ní ìyẹn nìyẹn. Ìyẹn ló ń lọ yẹn. Àbí ti ọmọ ẹlẹ́nu bíi ti Wúsù yẹn. Ìyẹn ṣé o lè tíìkì náà ń pè? Ìyẹn kẹ̀dẹ̀ rèé. Ẹ̀sìn gbogbo wọn wẹ̀ o. Ìyẹn wẹ̀ Ọlọ́run nìkan ni. Wọ́n ní kò sálágbára àfọlọ́run ni. Bẹ́ẹ̀ ni, jẹ́ kó máa perform agbára wọn. Wọ́n ní eléyìí olórí Mariam kó sọ pé òun fẹ́ gba ìjọba kábíyèsí. Ṣé òun lè gbà ni? Àrá, níbo ni wọ́n fi àrá sí? Àrá Ọlọ́run ọba ìyanu. Ọjọ́ burúkú èṣù gbomi mu. Nígbà tí Ọlọ́run bá dé sí wọn láàfin. Oníṣe kó wọ́n ròyìn Naomi bó ṣe ń gba àdúrà fún kábíyèsí kíkan. Wọ́n ní ìṣòro ìgbẹ̀yìn. Wọ́n ní tó wá ṣe láàfin gan. Pé àdúrà yẹn ayàyà pó rinlẹ̀ pẹ̀lú àwọn prayer warrior ní ti kábíyèsí strong yẹn. Wọ́n ló gbà ó gba kinní kan àdúrà. Ìwárìrì dé bá wọn láàfin. Ìwárìrì dé bá gbogbo ààfin Ọ̀jájá yẹn. Wọ́n ròyìn wọn láwọn elders. Wọ́n gbóríyìn fún Ọlọ́run through Naomi. Pé wọ́n mọ̀ pé Naomi agbára Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ báyìí. Wọ́n ní the way tán fi like Naomi nsìn pé kò ṣeé kó o. Ìyẹn àwọn onínúure tó wà ńbẹ̀ o. Yàtọ̀ sáwọn oníjẹkújẹ tí wọ́n ti jẹ ìfun wọn wọ́n ń jẹ. Wọ́n ti jẹjẹkújẹ. Ibi tí Ashley àti Mariam ti báyé gbogbo wọn jẹ́. Àfi kán ronúpìwàdà. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ bá wa gbàdúrà fún kábíyèsí wa. Yóò lọ ire, yóò bọ̀ ire lágbára Kristi. Àwọn sí àtọwá gbogbo kiní yẹn, gbogbo nǹkan tó wá mú kúrò lọ́run ló máa paralyze ẹ̀. Gbogbo ẹ̀ máa di omi.
iná yóò gbà, Ọlọ́run yóò gbà, yóò fi iná yóò fi iná la ààfin yẹn kọjá o. Yóò fi iná la ààfin yẹn kọjá lágbára Ọlọ́run lágbára Kristi Jesu. Lágbára Ọlọ́run ọba ìyanu. Ó ń bàjẹ́ náà kì í ṣe pé bóyá ṣe fi pé bọ́n ṣe plan ẹ̀ tọ́lọ́run táṣìírí wọn. Ṣe fi pé bóyá ó mọ níwọ̀n bẹ́ẹ̀. Ó ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ló ju gbogbo wọn lọ. Bọ́n ṣe ń ṣe lọ́lọ́run bàjẹ́. Bọ́n ṣe ń ṣe lọ́lọ́run bàjẹ́. Tó ń clear kúrò. Tó ń clear gbogbo nǹkan dúdú tó ń gbìn sáàfin fún kábíyèsí àti olórí Naomi àti Tadenikawo. Torí ẹ̀ kò sí bọ́n ṣe lè ṣe làṣírí wọn tú. Àṣírí wọn ò lè bò. Wọn ò lè succeed. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ní orúkọ Jésù Olúwa wa. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa subscribe, ẹ bá share, ẹ lè bá like. Jésù Olúwa kan tá gbọ́ nìyẹn. Jésù Olúwa wa. Amen.